Alólóńgí ní ti gàjà o, lẹ́gúnlé olóńgí ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, máa yìí kò tiẹ̀. I'm saying, I'm not aware ni ya máa pààrọ̀ ògo sà, wọ́n máa pààrọ̀ ògo, wọ́n gbé dúdú, wọ́n gbé funfun pupa. Bẹ́ẹ̀ ni ayé máa ń rìn débẹ̀ ni, ayé máa ń rìn débẹ̀ ni. Ó pariwo àmín lórúkọ ńlá Jésù, ibi tá a ti jàǹgbà lọ́wọ́ rẹ̀ ẹlòmíì oúnjẹ ni. Ṣé bẹ́yàn kan náà sọ nínú news lẹ́nu ọjọ́ mẹ́ta, ọmọ kékeré tó ní pé anywhere tó bá ti lọ pátí tó bá ti lọ oúnjẹ àjẹkù ló máa ń dà, tó lọ máa ń gbé fún òòṣà ẹ̀ tó fi ń gba destiny àwọn èèyàn tó dẹ́ndẹ́ ń lò ó dẹ́ ń ṣe fàájì ayé. You will not know. Ẹ máa rí wọn tó ń gun jíìpù pa gàgàgàgà, tó ń gun mọ́tò ńláńlá, wọ́n ti damage life ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. I am telling you, ẹlòmíì bí oúnjẹ jíjẹ ni. Ẹlòmíì ní báyìí, ẹlòmíì wà ní. There was a time I was managing an hotel kitchen nígbà yẹn kó tó di pé mo gbaṣẹ́ Olúwa. Ẹni yẹn arákùnrin yẹn ó ní mama kitchen ló pè mí gbà yẹn. Ó ní this singlet tó wà lọ́rùn, ó ní obìnrin 7 ló ń gbọ́dọ̀ bá fi ní àjọṣepọ̀ kóhun tó mú padà lọ sí ọ̀dọ̀ bàbá tó fóun tó bá fi jọṣẹ́pọ̀. Àwọn ọmọ yẹn tó bá fi bá ní àjọṣepọ̀ wọn ò wá ní gé èèyàn mọ́ láyé. Wọ́n ti gba nǹkan lọ, wọ́n máa ti wá poṣẹ́ yẹn pọ̀ tó ń gbé fún tó lò ó tó fi wẹ̀ á bẹ̀ sí máa lo àìsìkì aláìsìkì á máa fi fẹ̀là, á máa fi mu red wine, á máa fi mu wáìnì 350 million. Rírí wọ́n máa fi ṣe fàájì, wọ́n máa fi gun mọ́tò kàbìkìtì kiri. Pariwo jọ̀ọ́ tí wòlíì ni àìmọye. Mo máa sọ fún if you come to me, èmi ò ṣiṣẹ́ burúkú fún yẹn, máa gbàdúrà ni. O máa gbàdúrà. Activate oníkálukú ló ní ògo àti àyànmọ́ tiẹ̀. If you don't activate your glory, you need to activate it. If you don't activate your glory, if you didn't allow that glory to manifest, I'm telling you the fact. Bí ìgbà téèyàn wáyé asán ni. Ẹlòmíì àwọn oníṣẹ́ lè ṣiṣẹ́ báyìí, èmi ò ń báyàn ṣe. Ṣùgbọ́n Ọlọ́run máa ń fún wa ní òye láti rí. But this is, if I see some people that mo fọlá, ó jẹ́ máa fọlá ẹ̀tọ́ rẹ̀, ó mọ nǹkan tó jẹ tẹ́lẹ̀ kù. Ó máa pariwo ní sà, pariwo, gbàdúrà ẹyọ kan yìí sí. Ibi tí a ti lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, tá a ti fi iṣẹ́ ìmọ̀túnmọ̀ ọgbọ́n, tá a ti lo ọgbọ́n àrékérekè, tá a ti fi gba kọ́kọ́rọ́ àyànmọ́ mi lọ. Ọlọ́run kọjá lọ síbẹ̀ lónìí, Olúwa kọjá lọ síbẹ̀ àti kọ́kọ́rọ́ tó ń gbà lọ́wọ́ mi àti ìtẹ́ni náà gbé wáyé. Olúwa gba gbogbo ẹ̀ fún mi. Ó yá sọ́dọ̀ dùà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ibo láti gba kọ́kọ́rọ́ àyànmọ́ mi, ibo láti gba kọ́kọ́rọ́ ìṣerere mi. Olúwa kọjá lọ síbẹ̀ àti ìtọ́ ń gbà lọ́wọ́ mi àti tiwọn. Olúwa gba gbogbo ẹ̀ fún mi. Olúwa gbà á 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 fún mi. Jésù Olúwa wa. Àmín. Jésù Olúwa wa. Jésù àsọtẹ́lẹ̀ mẹ́ta tó bá ti ń ṣàmì máa ṣàmì kó máa fi fáyà sí lẹ́yìn. Mo wí sínú ayé rẹ láti òní lọ ni o. Láti òní lọ ni mo wí sínú ayé rẹ. Kọ́kọ́rọ́ àyànmọ́ tó gbé wáyé lórúkọ Jésù ó yá kó bẹ̀ sí máa activate. Lórúkọ Jésù ó yá kó bọ́ sí ojú iṣẹ́. Ṣé orí tẹlòmíì náà before kí tó sọ ìrèké tó kù. Tẹlòmíì ó ti stick. Báwo mo ṣe lè ó ti rust àti lóko activate ẹ̀. Ẹlòmíì kò ń ṣàánú. Ó dẹ̀ fẹ́ kí kọ́kọ́rọ́ àánú rẹ kó activate kó máa ṣiṣẹ́. Ẹlòmíì ò kì í ṣàánú, ẹlòmíì ò ń san ìdá mẹ́wàá, ẹlòmíì ò ń san ọrẹ.
ẹlòmíì ò kì í ṣe. There are sacrifices you are to make for your key of destiny to begin to work. I'm telling you the fact. Ẹ wo, Isaac pe ọmọ rẹ̀, ó ní lọ sínú igbó, sacrifice kan nìyẹn o. Lọ sínú igbó, lọ gba ẹran ìgbẹ́, kó o sí ọbẹ̀ aládìídùn fún mi. Ẹ wo ẹ̀yin opó tèníjà lọ tó lọ bára lejò. Ó ní kó lọ bọ́ òróró díẹ̀ àti ìyẹ̀fun díẹ̀ ní mo nílé o. Ó ní mo fẹ́ pò pọ̀ nítorí ìyàn wà ní ìlú. Ó ní mo fẹ́ pò pọ̀ kí èmi àtọmọ mi ká dẹ̀ ṣe kíni ká jẹ́ ká máa retí ikú. Nítorí ó ti wà ní ìgbèdéke òpin, ó ti ro gbogbo ẹ̀ pípé kò sí ìrètí mọ́. Kí ni wòlíì sọ fún? Ó ní lọ ro àmàlà yẹn bẹ́lẹ́bẹ́lẹ́ yẹn kó ṣe gbẹ̀gìrì àtẹwédú sí. Kó bá mi kó ẹja tó nílé yẹn kó sí. Jẹ́ kémi kọ́kọ́ jẹ́. Èèyàn mélòó nínú èmi àti ẹ ló lè. Let me tell you now pé ó yá you have 100,000 naira in your account. Ó yá withdraw it and send it to me. Wọ́n ní ẹ̀rí àwọn wòlíì elébi ti dé, ebi ń pa wọ́n ni o. That's what they will say. And àwọn wòlíì elébi, ebi ló ń pa wọ́n. That's what they will say. Ṣùgbọ́n arábìnrin yìí gbọ́ràn sí di tó máa rìn kí ìran rẹ̀, kí kọ́kọ́rọ́ àyànmọ́ rẹ̀ kó lè wà activate, kó lè máa ṣiṣẹ́. Arábìnrin yìí ó dẹ̀ ṣe oúnjẹ yẹn fún wòlíì yẹn ń jẹ lójú wọn. Ebi ń pààyàn, ebi ń pọmọ, wọ́n ń wojú wòlíì pé wòlíì ó dẹ̀ ń lo oúnjẹ yìí. Ó dẹ̀ mú oúnjẹ, ó dẹ̀ ń jẹ. Ṣùgbọ́n nígbà tí wòlíì jẹ tán, ó ní kán palẹ̀ mọ́, wọ́n gbé omi ìṣọ́, wọ́n gbé gbogbo ẹ̀. Ó kù nǹkan tán máa jẹ, ó dẹ̀ wúre, ó dẹ̀ sọ kíkọ. Ó ní kó lò bó òróró rẹ kì yóò gbẹ. Bẹ́ẹ̀ ni àpò ìyẹ̀fun rẹ kì yóò. Nígbà tí obìnrin máa fi wọlé, gbogbo ilé ẹ̀ ti kún fún oúnjẹ. Tó máa fi padà wọnú ilé, kó padà wá dúpẹ́ lọ́wọ́ wòlíì, kò rí wòlíì mọ́. Kó lò bó òróró rẹ kò ní gbẹ. Gbogbo inú ilé ẹ̀ dẹ̀ kún fún oúnjẹ. Ẹni tó ń retí tó jẹ́ pé one derica of rice àbí 1 cup of rice ló ní kó ń ṣe kó ń jẹ kó máa retí ikú torí kò sí ìrètí mọ́, kò sí business, kò sówó, kò sọ́kọ, kò sẹ́nibọ̀dì tó lè lọ bá, kò sí ìrètí, kò sí kankan. Tó o bá wà ní situation yẹn, ṣé o lè ṣe? You cannot do it. Ọlẹ́bí ń pa wọ́n, àwọn wòlíì elébi, àwọn ẹlòmíì tí ẹ̀ mọ́ sọ. Wọ́n ní it's because ikú wọn ló pè wọ́n. Àwọn nǹkan míì wà tó yẹ kó o ṣe to activate. Ẹ̀mí yẹn ń bá ọ sọ̀rọ̀. Ìjọba yìí lọ san ìdámẹ́wàá ẹ̀ síbẹ̀. Ìbẹ̀bẹ̀ yìí lọ san ọrẹ ẹ̀ síbẹ̀. Lọ san kíní ẹ̀ síbẹ̀. But you won't do it. Why? Because you believe that everybody is a thief. May the Lord bless you in Jesus' name. Jẹ́ sọ ẹlẹ́ẹ̀kejì tó bá ṣí ọ̀mẹ́ láti òní lọ, ó tún bá wọn jẹ ìyà mọ́. Lórúkọ Jésù, ó tún bá wọn jẹ ìyà mọ́. Àánú tó nílò láti wọ ìpele tó kàn nínú ayé rẹ, láti lè kí àyànmọ́ rẹ ṣẹ. Lórúkọ Jésù, ọ̀run gbé ẹ wọ bẹ̀ lọ. Lórúkọ Jésù, ọ̀run gbé ẹ wọ bẹ̀ lọ. Lórí àánú gbà. Lórí àánú ọ̀rọ̀ rẹ ti dayọ̀. This is Altar of Mercy, Praise and Prayer Center, where the Lord answer prayer. Ó fẹ́ ká jọ gbàdúrà lórí nǹkan kan. Nọ́mbà tó máa mẹ́sẹ̀gì sí rèé 081-194-66-225 081-194-66-225. Àdúrà rẹ̀ gbà. Ó dẹ̀ fẹ́ ràn ìpè yìí lọ́wọ́. Àbí Ọlọ́run sọ fún ọ pé san ìdámẹ́wàá rẹ̀ àbí san kankan sínú ìpè yìí. Àkáǹtì tó máa fi sí ni 1224-224-223. Access Bank ni. Stella Àjọkẹ́ ló wá gbé jáde. Lórúkọ Jésù wàá rí àánú gbà. Mo sọ fún ọ gbogbo ẹ̀yin tẹ́ gbàdúrà pẹ̀lú mi láàárọ̀, ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Lórúkọ Jésù ẹ máa rí ọwọ́ Ọlọ́run o. Ẹ máa rí àgbà lẹ́tà ayọ̀. Ẹ̀rí rẹ ti dé. Ẹ̀rí rẹ ti dé. Lọ́kọrin tuntun. It is well with you. Náà kó fọ́dànù, Olúwa fọ́dànù, Olúwa fọ́dànù, Olúwa fọ́dànù, Olúwa fọ́dànù, Olúwa fọ́dànù. Jésù Olúwa wa akitiyan ìyá wọn. Akiti ìyá Jákọ́bù, òun ló jẹ́ kí Jákọ́bù lè gba ẹ̀tọ́ ẹ̀gbọ́n rẹ̀. Bẹ́ẹ̀ni,
akitiyan ẹ̀ ni ó gbìyànjú ó máa pariwo ta ló ń ṣakitiyan láti gba ẹ̀tọ́ mi ta ló ń ṣe akitiyan ta ló ń gbìyànjú ẹlòmíì lè kúrò ní Nàìjíríà kó gba India lọ torí pé ó fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì lè kúrò ní Nàìjíríà kó gba ìlú wọn náà ti ń ṣògùn jù yìí kó gba bẹ̀ lọ torí ó fẹ́ gba ohun tó gbé wáyé ó máa pariwo níjọ́ ta ló rí ìrìn àjò láti gba ìgbéga mẹ́ ìrìn àjò wo nìka ènìyàn rìn láti gba ògo tí mo gbé wáyé Olúwa jẹ́ ó kú sí ìrìn àjò náà ayérayé jẹ́ ó kú ó yá sọ́dọ̀dọ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ ayérayé Ọlọ́run ìgbàlà gbogbo ẹnikẹ́ni tó rí ìrìn àjò ìkà láti gba ògo tí mo gbé wáyé Olúwa jẹ́ ó kú sí ìrìn àjò náà Olúwa jẹ́ ó kú sí ìrìn àjò náà ayérayé jẹ́ ó kú síbẹ̀ Olúwa 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 jẹ́ ó kú síbẹ̀ Jésù Olúwa wa àmín ẹ gbàdúrà èèyàn yìí ó kù ẹ̀ mẹ́ta tá a máa gbàdúrà yìí ó kù ẹ̀ mẹ́ta gbàdúrà yìí ó dẹ̀ gbà ayé rẹ̀ wà valuable ayé rẹ̀ ó gbé ìpín tó dáa wáyé ó gbé ògo tó dáa wáyé ó yẹ kó o rí ọkọ gidi fẹ́ ó yẹ kó o ní ìyàwó gidi iṣẹ́ tó ń ṣe yẹn ó yẹ kó fún ọ ní profit tó dáa ó yẹ kí ìwọ náà kù ní àkójọ ohun rere ṣùgbọ́n ohun tó yẹ kí àwọn kinní kó yẹ kó fi wà active wọ́n ti gbà lọ lọ́wọ́ rẹ ni ohun tó yẹ kó o ní láti jẹ́ kí àwọn kinní wá sí ìmúṣẹ kó máa ṣẹ wọ́n ti gbà lọ lọ́wọ́ rẹ wọ́n ti gbà lárere rẹ lọ lọ́wọ́ rẹ wọ́n ti rí ohun tó fẹ́ dà àwọn ìka ènìyàn ti jàgbà ó máa pariwo arúgbó ọjọ́ kọjá lọ sí ilé ibi tá a ti já nǹkan gbà lọ́wọ́ mẹ́ Olúwa gbà tèmi àti tiwọn Olúwa gbà papọ̀ fún mi Olúwa kò èyí tá gbà lọ lọ́wọ́ mi àti tiwọn gangan pàápàá Olúwa jàgbà Olúwa gbà padà fún mi ó yá sọ́dọ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ ilé ibi tí wọ́n ti já nǹkan gbà lọ́wọ́ mi tí mi fi rí àánú tí mi tí ọ̀run ayé mi ò fi ṣí fún àánú lórúkọ Jésù Olúwa kọjá lọ síbẹ̀ lórí Olúwa jágbà fún mi ọmọ Ọlọ́run jágbà fún mi Olúwa 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 ẹ sọ́dọ̀dúrà ẹ gbàdúrà dáadáa ayérayé jágbà Olúwa jágbà collected back for me in Jesus mighty name we have prayed amen okùn méjì alágbára tó já ohun tó wà valuable lọ nínú ilé tí mo ti jáde now ohun tí mo ti ń sọ láti bí how many days now mo sọ fún yín pé ogun ẹ̀jẹ̀ ó lágbára gan nínú ayé èèyàn bẹ́ẹ̀ ni ogun ẹ̀jẹ̀ ó ní agbára gan nínú ayé èèyàn ṣé ẹ rí tẹ bá ka ẹsẹ̀ bíbélì yẹn ẹ máa mọ̀ pé ayé yìí ó pín sí igba sà ayé ìyá tó bí èèyàn ó dẹ̀ wò pé eléyìí ìwọ ò tọ́ sóríire eléyìí ló tọ́ sí oríire ó ní àwọn àgbà ṣe ń sọ wípé tí ogun ilé ò bá já ní tòde ò lè ráyè wọlé àwọn ogun ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà sà bẹ́ẹ̀ ni àwọn ogun ilé tán mọ ibi tó forí sọlẹ̀ sí tán mọ ìgbà tán bí ọ tán mọ wákàtí tó jáde sílé ayé àwọn ogun ilé èyí tẹ́ jọ ní ẹ̀jẹ̀ kan lára tí ẹ̀jẹ̀ kan jọ ń rọ̀ lára yín àwọn ló máa ń ní agbára jù lórí ènìyàn àwọn ló máa ń tètè kọ́ńká èèyàn tẹ́yìn ò bá gbìyànjú àti gbàdúrà láti tètè pa wọ́n dànù àwọn ló máa ń ní agbára jù o nílò láti dìde láti chekin láti gbàdúrà kó já ẹ̀tọ́ rẹ padà o gbọ́dọ̀ gba ẹ̀tọ́ rẹ because it's your right àti gba birthright ẹlòmíì lọ láti ìgbà tó ti délé ayé ìwọ náà fẹ́ jẹ́ èèyàn nínú ìdílé ìwọ náà ó fẹ́ níláárí nínú ìdílé yìí á wò bí ó ṣe dà ẹlòmíì bó má ṣe bí iná ti lọ wo àkọsẹ̀jáyé ẹ̀
wọ́n ti lọ gba ohun tó wà valuable, ohun tó wà valuable wọ́n ti gbà lọ. Ó kàn ń rìn ni, ẹlòmíì á wáṣẹ́ kò ní ríṣẹ́, ẹlòmíì á wọ́kọ kò ní rí, ẹlòmíì á wáya títí kò ní rí. Wọ́n ti sọ ayé ẹ̀ sí emptiness. Ẹlòmíì á dẹ̀ máa ṣiṣẹ́ bí erin, á máa jẹ̀jẹ̀ èérí. Wọ́n ti sọ ayé ẹ̀ sí emptiness. Ó máa pariwo ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your